lẹ́yìn ilọ́ọ̀sì yẹn ẹ má gba mọ́tò ẹ̀ka láyé mọ́. lẹ́yìn ilọ́ọ̀sì yẹn ilọ́ọ̀sì last ilọ́ọ̀sì lẹ́yìn last ilọ́ọ̀sì yẹn ẹ blọ́ọ̀kù ẹ̀ lẹ́yìn last ilọ́ọ̀sì yẹn ẹ dìrẹ́tì gbogbo wọn. olórí ọmọ ọmọ ilẹ̀ Yorùbá olórí ọmọ bàbá ẹ̀yin tẹ́ dákun ẹ dáadé o níta ẹni tá a wá fẹ́ gbọ́dọ̀ rẹ̀ ní o. tí mo bá wá lẹ́nu tí mi bá wá ẹni tí wá ti pẹ́
wàhálà mówó ìlú apá wájú pé a ti ohun tẹnu ẹ̀yin bàbá ní mọ̀jà wọ̀n sáà àbí láàmú akẹ́kọ̀ọ́ ilé ojú ogun ṣùgbọ́n máa wò ó gbé ẹ̀wá náà nígbà tí mo fẹ́ wá sí àdó kí àmì tó kú láti gbà tí mo ti bẹ̀rẹ̀ sọ́ọ̀mù ní ìbánisọ̀ ní bàbá ti dé sí. ká ẹsẹ̀ bẹ́ẹ̀ ká. kábíyèsí bẹ̀rẹ̀ ọba tí sọ̀rọ̀ pé Sunday Igboho jáde níbi right time tí à ń jẹ Yorùbá tí Fúlàní ń para kí ló ti fún ọkọ̀ wáyé kí ló ti tẹ̀lé kán lọ fájà wà láti olójú ọba tó ń sọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ òun bàkà mi ọ̀rọ̀ àmì tó lẹ̀ ìgbàgbọ́ tó wá bọ́ sí ilé mi àwọn bá kan ta brọ́dà mi kan ta ọ̀rẹ́ mi kan ta ọdún dúkìá pé bàbá tó kọ̀ lẹ̀ kí ló ti tàbí bí kán lọ kí ló ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbàgbọ́ mo tún wà ní gbèsè lẹ̀ bàbá tó dìde bàbá bẹ́ẹ̀ náà ọba tó sáìn pé wọ́n fi mí lẹ̀ bẹ́ẹ̀. Wá Nàìjíríà àwọn ní ìsìnkú àwọn ọba tọwọ́ sí gbogbo yẹn àwọn ọba kẹsà àwọn ọba kẹsà bàbá mi Orile kéńtà òun ní ń gbé sí ní sọ̀rọ̀ káàkiri fún àwọn ọba jọ sàn bàbá dáadáa bàbá yẹn ó wá pè mí pé Orile gan orúkọ wọn gbé yẹn lóye kókó sàn kókó wọn ní bàbá mi wọn oníṣòwò àwọn ọba tó wọn tí mo bìlífù wọn kẹsà wọn làwọn òbí sáwọn fẹ́ fún ẹsìn ní sàn sẹ́wọ̀n pé tí bá ń dọ̀bálẹ̀ bọ̀ lápòjú títí tó mọ̀ bọ̀ àti bàbá rẹ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. Olùsọ̀lá bá ní wí tí bá ní débẹ̀. Bàbá kọjá tí bá ní débẹ̀ tí bá ní débẹ̀ tí kún dúró ti nìyí. Bàbá nírú bàbá wọn Olugbon ìdí mẹ́ta mẹ́rin lẹ̀ Yorùbá. Ìyá ogun Fúlàní lè tó lọ. Ọba tó bó. Àwọn tó ń pèrè àwọn olóòrò àwọn àgbà ọba gan-an àwọn sọ̀rọ̀ mọ́ wọn kọ̀ọ̀kan lóde bẹ́ẹ̀ so tàbá nírú wọn gbogbo ara kúmọ̀ olúkúrò ìtọ́wà kéde bẹ́ẹ̀ ìtọ́wọ́ Olugbon ní ó tàn Yorùbá mú rẹ̀ ní fẹ́rẹ̀ ọmọ sọ̀rọ̀ Olugbon mú ìtọ́wọ́ Olugbon bẹ́ẹ̀ ló wà lọ́wọ́ Olugbon rèé bàbá dẹ̀ ń jẹ́wọ́ Olugbon lòun ó ní gbogbo karamangbòtì ní gbogbo gbà. Àwọn kẹ́kọ̀ọ́ bá fẹ́ wáyé yóò ṣe bí ẹlẹ́ àwọn ni. Wọ́n sọ fọ́lọ́ pé ìyábí yóò dùn mí. Tí a fẹ́ wá jẹ́ àti mọ́túwárì, wọ́n á pè bàbá mi. Pẹ̀lú ìgbé ìṣẹ̀yà. Kábíyèsí ní gbogbo ẹ̀. Mo fẹ́ ṣẹ̀yà mi. Mo ti fi sàdé òkú gbogbo ayé tó mo fẹ́ wá sí ìyá mi. Tí o wá sí ẹnìkẹ̀kẹ̀ lẹ́yìn Ọlọ́run mo fẹ́ kẹ́ wà lẹ́yìn mo fẹ́ kẹ́ pàṣẹ sí wá sí ìyá mi. Lábẹ́ ìṣòro tó fẹ́ mọ̀ ní ẹ̀ ọmọ wá sí ìyá rẹ̀ mọ̀ ní ẹ̀ mo bọ̀ wá sí ìyá rẹ̀. Ọlọ́run pẹ̀lú ẹ̀yìn. Mo lè fi dá ọdún pé mi ò níbi. Ẹni tí ọba mú ọjọ́ yẹn yọ yà mú mi Olugbon pẹ̀lú ẹ̀. Ẹnu bá ní tàbí ní bọ́ Olugbon lórí ọmọ wá sí ìyá rẹ̀. Bàbá Olugbon lórí ọmọ bọ̀ wá sí ìyá rẹ̀. Pariwo mi tó bá mú ẹ sọ fún gbogbo ọmọ Yorùbá pẹ̀lú wọn kàn wá. Bàbá ní kọ́lá kọ́ bá sọ fún ọgbà wọlé wà kàlẹ́ fà mí. Àyàló wá ti pé mo ní bàbá. Àlọ́ wa sọ pé mi ò ní bàbá. Wá gbogbo àwọn ẹ̀rí wọn tó tì mí. Bàwọn ẹgbẹ́ Yorùbá ní sọ wípé yes. Láti lọ́dọ̀ ọgbà ọmọ ara ẹ̀dínbọ́dì káàkiri ayé pé mo fẹ́ sí ìyá mi.
àwọn bàbá mi kan sì ti ní kí n nìṣó níbẹ̀ ọlọ́run wá ní kí n nìṣó mẹ́ ṣe wá wá ọlọ́run sí àwa wá o ọ̀rọ̀ jàkadì kọ́ ẹni ó jù ní lọ kálà kó jù ní lọ. Bàbá àdúgbò tẹ̀ fún wọn lọ. Gbogbo ayé wọn mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí mo máa ń sọ mi ìbọn bàbá àdúgbò tí mo máa ń dá ọ̀rọ̀ ẹ̀ lókè. Gbogbo ayé mọ̀ pé tí bá fẹ́ sọ̀rọ̀ gbogbo ní dàpọ̀. Ọlọ́run tó ní mímọ̀. Wá dókò. Wá rí bí wọ́n pa àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá yìí. Tí a bá ní àní sọ̀rọ̀ kò dáa. Ilẹ̀ Yorùbá ni wá. Àwọn bàbá wa náà rẹ̀ rí. Wọ́n á wò pé ní àtàwọn èèyàn mi wá sọ̀rọ̀. Gbogbo ẹgbẹ́ Yorùbá lè sá sọ̀rọ̀. Àkọ́kọ́ tá a ní ìgbésí. Irú bàbá wa Olugbon àtàwọn ọba wa tí wọ́n láyà. Kápá wọn sọ̀rọ̀, a níbi security tó ní agbára lẹ́yìn. Ẹ wo yẹ àwọn ìtàn parí Kwara rẹ̀ fún mi. Bẹ́ẹ̀ ni náà. Ókè náà, ta ló mójú ògùn tí ó pa nìyẹn tó mójú bàbá Olugbon Ìgbòho ni. Àwọn tí ó sì lóko ló ń dókòkò pé bọ́lá wálé àmú àmà ìjọba á sì kọ́ lọ́ọ̀lọ́mọ má bẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ wà bọ́lá wá kí aláàbò. Ó bàbá yìí, bàbá tó jọba kò tí ì mo lè fẹ́ wá kí i mo lè lọ́rọ̀ tí mo fẹ́ sọ fún yín tí mo lè mọ̀ pé tí bá sọ fún yín ẹ̀sìn pé mo fẹ́ lágbára tẹ́ bá fẹ́ ṣe láti sọ fún àwọn tó lágbára pé ilẹ̀ Yorùbá o àní ìsìkọ́rí tó ní agbára ńlẹ̀ mo mọ̀ fẹ́ ní bàbá mi tó sọ fẹ́ mo ní ẹ mo ní mo fẹ́ wá rí yín mo sì ń gbọ́ fún wọn fún wọn mú mi bàbá ní àgbà ọ̀fẹ́ wálé lórí ẹ wọ́n wálé lórí gbé ọkọ̀ rẹ àtàwọn èèyàn rẹ wọ́n pọ̀ lójúmọ́mọ́ tó bá wá dá ọdún sọ fún lọ́dọ̀ bàbá rẹ Olugbon oní ọwá ẹ̀rọ àwọn ọmọdé. Ọmọkùnrin lọ láti gbà. Mo gbà pé ọba jọba lọ. Ọ̀tọ̀ ni kábíyèsí. Àwọn olùkọ́ bàbá ìjọba ẹni rẹ̀ ni wọ́n wá wọ́n tó ṣe bẹ́ẹ̀. Ọba tó láyà tó ní sọ̀rọ̀ tí ìdí ẹ̀ṣẹ̀ bá bẹ̀rẹ̀ pété ẹ̀ṣẹ̀ yìí ni bàbá tó jókòó yìí. Gbogbo ọ̀nà lọ́fi dúró tì mí. Ohun tí mo wá bá wọn fún sí ni pé àbò lè Yorùbá. Báwo lè ṣe fẹ́ bá wa ṣe kábíyèsí? Báwo lè ṣe tì wá lẹ́yìn? Ẹ sọ fún àwọn tó yẹ kẹ́ bá wa sọ fún security lè Yorùbá yìí. Wọ́n kò lé wa lọ́wọ́. Ìyẹn báyìí. Ìkejì, wọ́n yọ wọ́n tẹ̀lé kúrò lórí mi ò àyàn mi ò dá yìí. Nǹkan sí àkáǹtì. Wọ́n bì mí. Kí ni mo ṣe? Ọmọ Yorùbá ni mí náà. Ọmọ Yorùbá ni mí. Mi ò ṣe kankan náà. Tí ìbá ẹgbẹ́ kí nílà jẹ́ ni wá ní ìlú wa. Tàbá ń tara wa lókun. Ókè náà, nígbà tí wíwá ni mo wá ní kí n rí nǹkan gbéra pẹ̀lú. Ìbọ̀ ilé mi lọ tọ́ káàkiri bá rẹ̀ káàkiri ní ìtura ìpínlẹ̀ Ọ̀ṣun lójúmọ́. Wọ́n ká mọ́ta ìwà pẹ́pẹ́ pa mímọ́ rẹ̀ ìfọwọ́. Olùkọ́ sáré wa ni tí mo lè lẹ́yìn bàbá ní lóko. Ìyẹn bẹ́nu tí mo mọ̀ pé tí wọ́n sọ fún wa báyìí nkẹ́sẹ̀ lágbára ní ìlànà. Because ẹ mọ̀ pé wèrè fún lọ́wọ́ sọ́kàn bí wèrè lè change. Kéèyàn kúrò ìlú tí mo gbé kìí ṣe ìlú bàbá mi. Ìlú bàbá mi rẹ̀. Ẹ lè lágbára láti sọ pé kí lọ́mọ ṣe. Kí ló ṣe kankan. Mo ń dàkẹ́tọ̀ gbogbo ọmọ Yorùbá pé kí wọ́n fún wa akúrò lóko ẹrú fúnra ló lè mọ kó wa lẹ́rú nípa rẹ̀. Fúnra ló lè mọ gùn wá kárakára. For what? For example, Buhari sọdún mẹ́jọ ó tó kú. Wọ́n pláàni bí wọ́n ṣe ní jẹ́ Tinubu sọdún mẹ́jọ wọ́n ti ń pláàni. Ṣé wọ́n nífẹ̀ẹ́ wa nìyẹn kí wọ́n ṣe papọ̀ pẹ̀lú wọn? Kí wọ́n ṣe papọ̀ pẹ̀lú wọn? Wọ́n ti ń pláàni. Àwọn ọmọ Yorùbá dẹ̀ tún bẹ́ẹ̀ àwọn ọmọdé ń pláàni. Àwọn ẹ̀yẹ jẹ́ wọ́n jẹ lára ẹ̀ wọ́n jẹ lára Tinubu àwọn tó jẹ gàdá ní wọ́n jẹ yóò lára Tinubu wọ́n bẹ́ẹ̀ náà kọ́ pláàni. Wọ́n jẹ nǹkan aláta. Wọ́n jẹ yóò dáadáa. Wọ́n jẹ tó pé wọn ò rẹ́
ẹkún òrónú oore tí ọgbọ́n látara Tinubu sí arálábàbá wọn wọ́n ṣe ìjọba lọ́sùn wọ́n ṣe káàkiri wọ́n ṣe kọmíṣánná lẹ́kọ̀ọ́ nínú ọ̀dọ́ àbọ̀ ẹnìkan àwọn yẹn náà tún bẹ́ẹ̀ náà kọ́ kóra wọn jọ sí tí wọ́n ní Tinubu ní ilẹ̀ ó mú wọn ókè náà wọ́n lè ó mú wọn lọ́lẹ̀ sí àkópapọ̀ wọn Fúlàní kí àwọn bá wọn sí ẹ sọ fún mi kí lẹ eré kí la jẹ fún àwọn bá Fúlàní sí nǹkan sọ̀rọ̀ ìfọwọ́gbọ̀n tó lè tó sọ̀rọ̀ yìí wọ́n á bẹ́ẹ̀ bàbá mi security àbò ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ sì bá a mójútó kìí ṣe lẹ́lẹ́ tó bá fẹ́ gbé fún mi kìí ṣe lẹ́lẹ́ fún gbẹgbẹ́ tó bá lè ṣe káwọn lè sọ̀pọ̀tì ká mójútó kò mọ́ lẹ́mọ́ fẹ́ lágbára ẹ̀ kábíyèsí. bẹ́ẹ̀ kí ni wọ́n tẹ̀lé tó gbé sórí mi ò lè gbá pálí Nàìjíríà mi ò lè ṣe kankan fún apply pálí Nàìjíríà ní fún mi wọn náà bá mi tí wọ́n tẹ̀lé mi wọ́n sọ fún German ọ̀tẹ́ láyé wà lọ́wọ́ mi ní Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì embassy kọ́ sí German gọ́ọ̀mẹ̀ntì pé àwọn ò lè fún mi ní passport wípé lọ Buhari gọ́ọ̀mẹ̀ntì wọ́n wọ́n tẹ̀lé mi ní ẹ̀fí so tí ìbá ẹgbẹ́ kí wọ́n láti gbé wá fún ìlú wa láwọn kẹfà kẹ́ ń sọ fún orí àwọn ọmọ wọn sọ ní bára ní ògbé tí ìbá sọ fẹ́ ní mọ̀ pọ̀ kò sí ìrà tó lè rà ọ̀dọ́ tí bàbá ẹ̀ ti sọ ọmọ kẹ́ ló bá dámi lọ́nà àjọ púpọ̀ ni òun tó ti ṣe pé kì í sún lébi mi ní lọ lébi ẹjọ́ máa pa mí sí ọ̀dà mi lọ́nà ẹjọ́ sọ̀rọ̀ ẹjọ́ bá kú mi sún bẹ́ẹ̀ kọmọ kó fẹ́ pa ní àwọn ẹni tẹ́lẹ̀ tó mọ̀ ń bá wọlé ọ̀dọ̀ bàbá mi wọ́n á bá yín sí bàbá èyí ni bàbá wa bàbá Yorùbá gidi rẹ̀ ní Olugbon ní tọ́lágbára lórí síkọ́rìtì gbogbo ilẹ̀ Yorùbá yìí bàbá ọ̀dọ̀ owó ni bẹ́ẹ̀ sì bá wa mú tuntun àwọn ọmọ yín rẹ́dì láti ṣiṣẹ́ tí wọ́n bá yọ wọ́n tẹ̀lé kó lórí ìgbìmọ̀ fún mi tí wọ́n láyé máa ń ṣe dáadáa ní gbígbéra nígbà abominable ọ̀fẹ́ tó Ọlọ́run fún ẹ láti wá bí ilé a ti gbà ẹ́ lálejò. Ọwọ́ sọ̀yà pé nítorí ọ̀fẹ́ Ọlọ́run ìjọba àpapọ̀ àti ti state Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n máa gbẹ̀ lálejò. Ẹ̀bẹ̀ tó bá yẹ ká bẹ ìjọba àpapọ̀ lórí ẹ̀ èmi kàá bá Aláàfin Ọ̀yọ́ sọ̀rọ̀ gbogbo wa gbìyànjú ní ipa tiwa nítorí pé olùsọ̀daràn mò ń sọ Sunday Igboho kì í ṣe ọ̀daràn. Nípasẹ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀ náà ni la fi mí la fi sọ́tún fi sósì níjọba ìfipọ́ sí wa lọ́wọ́. Kò dẹ̀ lè wá bọ́ sí wa lọ́wọ́ tán ká wá sọ pé àmọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ààrẹ orílẹ̀-èdè wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Bá wa fojú àánú wò ẹ́ kí wọ́n gba ẹ̀ wọlé. Gbogbo nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ ẹ, wọ́n á fi fún ẹ. Mo tún bẹ̀ gbogbo àwọn ìjọba káàkiri ní gbogbo ilẹ̀ Yorùbá, àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan, gómìnà kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Yorùbá, kí gbogbo wọn fọwọ́sowọ́pọ̀ kí wọ́n rí sí ọ̀rọ̀ ẹ, kí wọ́n dá sí ọ̀rọ̀ ẹ.
bẹ̀rẹ̀ láti ẹni tó ń jẹ́ olórí wọn Dàpọ̀ Abíọ́dún olórí represent wọn Southwest Governors Forum chairman wọn kí gbogbo wọn jọ foríkorí ó yìí ṣe ọ̀daràn kí wọ́n lọ bá wa bẹ ààrẹ orílẹ̀-èdè kí wọ́n wo nǹkan tí wọ́n lè ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ kó ní òmìnira títa rẹ̀. Èyí tó ti ṣe ní òkè òkun ti tó gẹ́ àníjẹ ní Nàìjíríà báyìí. Èyí tó tún jọmọ ní pé nínú ọ̀rọ̀ tó béèrè ètò ààbò tí ìjọba ń ṣe lọ́wọ́ báyìí káàkiri tí wọ́n fẹ́ lo àwọn local vigilante láti lè ṣe káàkiri gbogbo Nàìjíríà ló fẹ́ ṣe. Fún ti Southwest máa kọ níwèé sí chairman Governors Forum mo recommend ìwọ Sunday Igboho láti lè jẹ́wọ́ ló ẹ́ẹ̀dì ti Southwest nítorí pé ìka tó bá tọ́ símú là ń pàtàkì jùlọ ó ti jà takuntakun fún ilẹ̀ Yorùbá ọwọ́ àwọn ètò ti ṣe yìí náà ó fi wá jẹ́ kó lẹ́tọ̀ọ́ sí pé káwa gan rẹ̀kọ́mẹ́ǹdì ẹ̀. Mi ò bá láṣẹ fún ìjọba àpapọ̀ ṣùgbọ́n ẹ̀bẹ̀ ni mo bẹ̀ wọ́n ẹ̀bẹ̀ jẹ́ ni mo dẹ̀ bẹ̀ àwọn gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Èkìtì àti Oǹdó kí gbogbo wọn kó kóra wọn papọ̀ kó lọ bẹ ìjọba àpapọ̀ lórí ẹ̀ kó bá wa wà ní ètò ààbò tí wọ́n ń ṣe lọ́wọ́ kí wọ́n jẹ́ ẹni tó máa jẹ́ olórí wọn láti máa bá wa ṣe káàkiri gbogbo state kọ̀ọ̀kan ní gbogbo ilẹ̀ Yorùbá. Mo dẹ̀ fẹ́ sọ fún àwọn ènìyàn àti ìjọba ibi tí mo ti mọ Sunday Igboho dé ní pé kò í ṣe jàgídíjàgan èèyàn kò í ṣe criminal. Jọ gbogbo nǹkan tẹ́ bá lè ṣe ní ọ̀nà tó tọ́ ní ọ̀nà tó yẹ tó bá òfin mu láti lè fi dáàbò bo gbogbo wa ní ilẹ̀ Yorùbá lápapọ̀ oníkẹ́ ìṣe o. Ẹ gbọ́dọ̀ rúfin ẹgbẹ́ lè ti ṣe gbogbo ẹ̀ ní ìlànà tó bá òfin mu nǹkan tí mo rẹkọmẹ́ndì nìyẹn. Ní ìwé màá dẹ̀ fi ránṣẹ́ within 48 hours. 48 hours sí Southwest Governors Forum màá dẹ̀ kọ ìtumọ̀ máa fi ránṣẹ́ sí ìjọba àpapọ̀ ààrẹ wa orílẹ̀-èdè Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Mo kàn fẹ́ sọ kankan fún yín mo lu àkókò yìí sọ pé àwọn ò lu ọdún mẹ́jọ tán o. Ìjọba àpapọ̀ ò ní kúrò lọ́wọ́ wa títí di 2031. Mi ò mọ tí ọmọ Yorùbá mi bá máa tún jáde tó bá sọ pé òun fẹ́ contest fine. Ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ Yorùbá ní títí di 2031. Obìnrin àbí mi obìnrin. Gbogbo nǹkan tí a bá lè bẹ ìjọba àpapọ̀
àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá lórí ẹ láti lè bá wọn sọ̀rọ̀ lórí nǹkan tó wà ní Ìgbòho ẹ̀ náà máa ṣe. Thank you very much. God bless you. Do you want to know how to turn $500 into $2,000 in just a few days? Ya, sí, bebé. Jésù. Gbẹ́sẹ̀ sókè pé kọjá níbi òkè ó ga gan. I'm sorry. ẹni tó gbé fídíò ẹgbẹ́ wọn ti gbọ́ ojú àdókà ń pariwo gàrí ìlàgbókù tí ó mọ̀ ń bẹ́ẹ̀nu Aluka. Ẹgbà mi àtọwọ́ ọ̀tún àtọwọ́ òṣìṣẹ́ pọ̀ lè mọ̀. Olúwa mi ẹyẹ ń pààyàn ni. Ẹyẹ ti fẹ́ fò. Ẹyẹ fò. Ó sọ mo bù yọ́n ẹyẹ fẹ́ fò. Ẹyẹ wọ́n jà ní. Ìgbà wọn lọ́pàá yẹn bá àwọn dẹ̀ bá. Ẹjọ́ ẹyẹ ní àtàlágà jọ.
Itu na loni. Alaye mi bẹ bá láyé àkọ́kọ́ ó sì yá eléyìí kò pa ẹni tí kẹ́lẹ́ kò pa ọkùnrin máa ń fi ọ̀rẹ́ ṣe kọ́tà gbé fún ìyàkúyà. ẹ̀yìn bá láyé àkọ́kọ́ àti. ẹni dáadáa ló kọ́ lọ́ọ́ ṣe sórí ń sin ta ẹni ẹ̀dẹ̀ kọ́ ń ṣe ó dé ọ̀rẹ́ yàrá fún àti kọ́lọ́run bá àgbàlagbà. Owó pátó tẹ̀yà ẹ̀kẹ́ mọ́ wá o. Ẹ̀yin olùyà. Gbogbo pátó tẹ̀yà ẹ̀ máa kó ẹ̀ máa dá wá o. PM. Ẹ máa wọ ẹ̀. Ṣé ẹ̀yin náà gbogbo wọn sọ̀rọ̀ pé bí àjọ olúgbọ́ àwọn onílé gbọ́. Àtọ̀gàlà àjẹ́ àwọn bàbá ẹni ayé wo ni kí ẹ máa pé bàbá dáadáa bàbá èkìtì àwọn bàbá gbòòrò pamọ́ sọ̀rọ̀ o. Ọlọ́run àwọn bàbá èkìtì pamọ́ sọ̀rọ̀ o. Ẹ̀yọ́ kan gbọ́ bàbá gbòòrò ni. Ta ló ń tì í? Ọba náà jókòó. Ajaba tí ẹlẹ́dẹ̀ bá rí. Ó gbìyànjú. Òun náà gbìyànjú. Àwọn ọmọ ọkùnrin ọ̀rọ̀ wà yìí, wọ́n ti fẹ́ dá ìlú mọ́ mi lórí. Ilẹ̀ Yorùbá ilẹ̀ bàbá mi. Wọ́n bá dá ìlú mọ́ mi lórí. Ọjọ́ bá pẹ́ títí ọjọ́ àfihàn, ọjọ́ bá jìnnà jìnnà àdófin o. Àti sáré sáré àdófin aré, àmọ̀ sí jìyà àdófin ìyá o. Àti súnsún àtúkọ̀ kiri, ó mọ̀ di gbẹ̀yìn lọ́lọ́tẹ̀
ẹ̀yin èèyàn mi. Sọ́rọ̀ bá kanlẹ̀. Lókè òkè. Wọ́n ní báwọn bàbá ńlá wa ṣe é ṣe. Odùwà ló sì pè wá lẹ́yìn. Àṣẹ o. Ẹ̀yin èèyàn mi. Ìjọ ètùtù ńlá ọ̀nà àjò. Tá a fi lé àwọn bòróró dànù. Tá a fi lé àwọn ọlọ́tẹ̀ dànù. Tá a fi lé àwọn abínú ẹni dànù. Yẹyẹ o, kẹjọ yá kan pẹ́ mọ́. Olúgbìn. Màlá inú mi sì ń dùn.